tí wọ́n mọ nǹkan kan pa ẹ̀ ló máa bógun lọ ṣùgbọ́n tá a bá jagun tá a fi sùúrù gbé lọ́tún lọ́sì everything wà bó ṣe kó wà aláfíà máa jọba ni ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ kọ̀ sàárín àwọn ọba gbogbo àwọn bàbá wa lọ́ba tó ti dàgbà nínú ọba yẹn mo fẹ́ kẹ́ iṣẹ́ lórí àwọn náà kẹ́ dọ́dọ̀ wọn kẹ́ gbàmọ̀ lẹ́nu wọn káwọn náà mọ̀ pé ilẹ̀ Yorùbá yìí ti gbogbo wa ni Ọlọ́run Olódùmarè adẹ́fún aláṣẹ ọ̀ṣẹ́ èmi ò fúngun nínú ìlú mi ń bí kò sógun kò sí wàhálà ojoojúmọ́ là ń pè pàdé tá à ń jẹ́ ká mọ̀ wípé ìfọwọ́sowọ́pọ̀ ló ṣe kí ló dáa adẹ́ṣàṣe lágbára lọ́wọ́ mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ láti bá ọmọ sọ̀rọ̀ láti wá fa àwa òbí gbogbo wa lòbí a gbọ́dọ̀ pa ń bá ọmọ wa sọ̀rọ̀ kò sí nǹkan kan nínú kó máa kó wa lọ ṣagídí káàkiri kó ọmọ wa máa lọ ṣagídí kò sí nǹkan kan bẹ́ẹ̀ àwọn tó ń kọ́ wọn lọ ṣagídí àwọn ọmọ tí wọ́n wà lamẹ́ríkà wà London níbi tó ti ṣe fàájì kí la fẹ́ máa kọ́ ọmọ tí wọ́n lọ ṣagídí ẹ jẹ́ ká bá ọmọ wa sọ̀rọ̀ káwọn ọmọ wa lè gbọ́ ọmọ ìlú yìí sìn gbogbo ìgbà ni wọ́n pè wọ́n ti débí làárọ̀ yìí wọ́n gbọ́ wọ́n ní mi fẹ́ kò sí wàhálà náà ọ̀rọ̀ yẹn nìkan wá rà yẹn nìkan ṣe bákan mi ì fẹ́ o ṣùgbọ́n tó bá dẹ́ṣẹ̀ lẹ béèrè fún láti ṣe kẹfì déèyàn ẹ̀rí iṣẹ́ tẹ máa ṣe I thank God eléyìí ló wù mí kí gbogbo àwọn òbí ká gbọ́ ká pa àwọn ọmọ wa ká fọ́ àwọn létí mọ́ra kí gbogbo nǹkan kó ṣe kí ni o kò lọ déédéé ọlọ́dẹ ká jèrè àwọn ọmọ náà dẹ̀ jèrè àwa náà àwọn náà ní kúléwé o àwọn náà ní kúléwé o àbọ̀ lọ́wọ́ wà lórí wa ẹ ṣe púpọ̀ mọ́ ẹ ṣe orúkọ mi Ọba Nureni Akolawole Adesina olú ọ̀fun olùkọ àṣepa Ìgbórè Ẹ̀gbálà ẹ ṣe pọ̀ àwọn àgbàlagbà sọ pé tó bá wálé ọba sọmi kalẹ̀ ló wà ń bẹ